you understand nǹkan tí o ṣe lánàá yẹn ó surprise mi now láti wà tíyàwó ẹ̀ jọ ń lọ tó bá ń gbé báàgì dání fún ìyàwó ẹ̀ ṣé o fẹ́ sọ̀rọ̀ ẹ di gbẹ̀wù dání ni mo dẹ̀ wá sọ pé tó fi ń gbé báàgì ń ta wá ti máa han ewédú. ṣé bó rí pé ìyàwó mi gbọ́mọ dání mo dẹ̀ ní kí n assist láti bá gbé báàgì kí ló báàgì ń bẹ̀. tún jíjẹ́ kí n sọ fún ẹ ṣé o rí ó báàgì ṣé o rí ìyàwó tèmi fẹ́ kó ru odidi ilé lórí á gbé báàgì ẹ̀ fúnra ẹ̀ ni kò sí ní tó lè gbé àmọ́ ṣe máa bá ìyàwó mi ṣiṣẹ́ máa bá gbé báàgì máa bá ṣe nǹkan. ọmọ mi mà lọmọ tá à ń sọ yìí. èmi ò bímọ àbí ṣé oró òtọ́rọ̀ lèmi ń bá ẹ sọ òtọ́rọ̀ gidi ni mò ń bá ẹ. a máa sọ pé òun ẹ fún obìnrin òun ṣe gbá kó ń sáwọ. bọ̀dá tún jí ọkọjọ́ mẹ́ta ẹ má bínú pé mi yọjú sí yín o. ó ní jàre ìjà ó ti ń jáde àbí. ọ̀pọ̀ ẹ̀dẹ̀rí mo ti sókè àtàwọn bíìsì rẹ̀ kó bá mi fọ ọbẹ̀ mo ti gbé kaná kó kàn wọ́ mi sómi ní pẹ́. bọ̀dá tún jí ọkọ̀. all right. ó dáa má pẹ́ o. ṣùgbọ́n SJ pàdí mi jù pàdí mi ọlọ́run sú ọ̀bà jẹ ọmọ tó ṣe jẹ́ kí n tètè máa lọ sọmọ pé ó máa fọ gbogbo àwọn aṣọ ìyàwó ẹ̀ eléyìí tó ṣòkò sínú bucket ó máa ní láti fọ so gbogbo àwọn pint ẹ̀ bra everything. Túnjí máa lọ amáríra ń gbòòrò àmàmà múra. no mo ń ṣàlàyé fún ẹ. máa lọ amáríra sẹ́ amáríra. èmi náà fẹ́ waste time ẹ̀ so tó bá fọ̀n sí ó lè fẹ́ dìgbà ju because obìnrin tí mo rí yẹn ó faná sórí o faná sórí pàdé mi màmá rí ẹ máa rí amáríra ń tàn. amáríra o ṣe. má gbàgbé o ọkọ lọkọ máa jẹ o ọkọ oníyàwó ẹ Ọlọ́run pàdé mi alámáríra ń gbòòrò náà o kì í gbọ́rọ̀ àní kó máa lọ. SJ máa lọ. SJ mo dẹ́ iṣẹ́ bí oníwọ̀nàmọ̀ràn but báwo ni ìyá náà ṣe máa ń ṣe báyìí tó bá tiẹ̀ máa ní kí n bẹ́ẹ̀ ṣe nǹkan wá pé mi sí kọ̀rọ̀ wá sọ fún mi kò ní pé wàá máa sọ lójú ọ̀rẹ́ mi máa ṣe gbá. wo àpẹ́sì lèmi fún ẹ o tó bá dẹ̀ wù ẹ bó bá ṣe wù ọ náà kó o ṣe lé ẹ tí lọ́ bá fọ́n tó ní bó fọ̀ torí mi ìfẹ́ wà láyà tó bá dé. àǹtí mi ẹ wò bí mo ṣe wà ẹ bá mi gbé nǹkan tẹ bá nílé jáde ebi ń pa mí ebi ń pa mí máa. má sọ fún mi pé o ti jẹun àárọ̀ o. omi tí jẹun ṣe rí bàbá ìkórè kankan fílẹ̀ fún wa àwọn ọmọ yìí gan mo lọ gba oúnjẹ àwìn fún wọn kí tó ní kí wọ́n á sí bíbẹ̀ ni. ewu mo fẹ́ jẹ jáde ebi ń pa mí jàre. ọkọ tí ẹ jáde kéèyàn nírú nǹkan tó dáa báyìí lé kó wá sọ wípé òun ń jáde o kó má tiẹ̀ lè sọ wípé gbà owó oúnjẹ ṣé wọn mọ̀ wípé ẹni ó bá ti so ẹran mọ́lẹ̀ ó gbọ́dọ̀ máa ṣàpákí fún tí ó máa jẹ ni. mo jẹ́rìí ọkọ tèmi nìkan èmi Àjọkẹ́ mi ìgbàgbàkúgbà wọn bí ọkọ mi dà mo tún sọ wọn bí yàrá yẹ ẹ̀ dà àwa ó fẹ́ kú ni. tó bá jẹ kí ni 5,000 naira lówó oúnjẹ wa oúnjẹ tún wà nílé o. mo ti gbọ́ aṣẹ́jú kò bójú kò mọ́ra. àǹtí mi 5,000 ó wá di 500 naira ṣé mi wá láǹtí mi parọ́ fún tó wọ́n fẹ́ mi nímọ̀ràn burúkú pé kí n lọ máa bọ́kọ mi jà ń lé kí n má bàa dàrú ó ga o àṣekò síbi tí wọn sí káàdì rẹ̀ alẹ́ kálukú kan bò tiẹ̀ mọ́ra ni.